الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أدوك فون وبا أترى لكم كي الله أتجاري قبا النبي ومحمد صلى الله عليه وسلم تبوا غرى لي النبي àwọn sàhábé tí gbogbo àwọn tó bá tẹ̀lé lánàá Ànábì náà tí ó fi dijọ́ gbẹ̀dẹ̀ àkíyàmá tí Olúwa máa ṣàka ẹnìkọ̀ọ̀kan wa náà onírú àwọn olórí ẹ̀dá bẹ́ẹ̀. Àkórí ọ̀rọ̀ wa ti tòní tí a fẹ́ fi tara wa jí òun ni mafhumul ibadati fil Islam. Kí la ń pè ní ìbádà nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam? Ẹ rí i pé ìbádà kọ́dà ó ti fẹ́ di Yorùbá ọmọ ní bàdà ó ṣe ń báyìí ní bàdà gbogbo wa ló kù tí à ń wí lẹ́nu. Eléyìí ló fi ṣe pàtàkì kí a ṣe lálàyé fúnra wa kí la ń pè ní ìbádà nínú ẹ̀sìn Islam. Àlàyé eléyìí ni àkòrí ọ̀rọ̀ wa tòní. Abẹ́ Olúwa kọ́lọ́n kó má ṣe ṣe àmọ̀nà wa o, àtẹni tí ó wí àtẹni tẹ́ ń gbọ́ náà Ọlọ́run kó jẹ́ kí a ti bẹ̀ ṣoríire lápapọ̀ láyé ń bí àti ní al-qiyama. Ọ̀rọ̀ Olúwa Ọba nínú al-Qur'an al-Karim gẹ́gẹ́ bí ìṣe wa ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀. Ọlọ́run Ọba bá wa sọ̀rọ̀ nínú al-Qur'an al-Karim. Ọlọ́run Ọba ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun. Olúwa Ọba tí ọlá rẹ̀ ga ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́run Ọba ní èmi ò torí nǹkan kan dá ènìyàn àtàlìjànú bí kì í bá ṣe pé kí wọ́n jọ́sìn fún èmi Olúwa Ọba nìkan ṣoṣo. Ọlọ́run Ọba ní mi ò retí kí wọ́n fún mi ní nǹkan, kódà wọn ò retí kí wọ́n bọ́ mi, èmi lè ní bọ́ wọn. Àmọ́ pẹ̀lú gbogbo ohun tí Olúwa Ọba ṣe fẹ́mi àtiwọ́ ṣe jẹ́ ṣe mú fún wa, ó ní a máa bẹ láyé lálàáfíà àti gbogbo ohun tí Ọlọ́run Ọba lóhun fi dá ẹnì kọ̀ọ̀kan wa lọ́lá láàyè tiẹ̀. Olúwa lóhun ò béèrè nǹkan kan lọ́wọ́ wa o, àmọ́ nǹkan kan náà ní illa liya'budun. Ọlọ́run Ọba ní ká jọ́sìn fún un látọ̀sán lóru ní gbogbo bí a bá wà, ká ṣe ìbádà fọ́lọ́run, ká jọ́sìn fún Ọlọ́run Ọba. Olúwa Ọba ní tóun torí ẹ̀ dá èmi àti wọ́n sáyé nìyẹn. A jẹ́ pé gbogbo nǹkan yòókù táwa bá ń ṣe à ń ṣe fórí ara wa ni. Fẹ́ kọ́lé, fẹ́ ralẹ̀, fẹ́ ra mọ́tò, fẹ́ fẹ́yàwó, fẹ́ bímọ. Olúwa ní gbogbo eléyìí nínú tá a bá ṣe ní halali fún yín kò láì fi ẹ wà, àmọ́ fórí ara ti yín gbogbo yẹn. Nǹkan kan tẹ́mi Ọlọ́run Ọba ní ẹ wá ṣe láyé fẹ́mi Ọlọ́run òun ni kẹ́ ẹ wá ronú pé ọba tó gbà wá láyé gbogbo eléyìí ẹ jẹ́ a jọ́sìn fún un. Eléyìí ni ohun tí àyà Ọlọ́run Ọba wí fún wa. Bọ́bá wá rí bẹ́ẹ̀, mo ní ìbádà ó ti fẹ́ di ọ̀rọ̀ Yorùbá. Kí wá ní jẹ́ ìbádà tọ́lọ́run Ọba ní torí ẹ̀ lòun torí ẹ̀ dá èmi àti ìwọ sáyé. Nípa báyìí tá a bá wo ìtumọ̀ ìbádà, a rí pé ní ọ̀pọ̀lọpọ̀ wa lónìí bí àwa gbọ́ ìbádà yé sí tá a gbẹ́sìn yé sí ó yàtọ̀ fún bọ́lọ́run ti gbé ka. Ohun tá ń pè ní ìbádà òun ni kullu ma yuhibbuhu Allahu wa yarda. Òun ni gbogbo ntẹ̀yàn bá mọ̀ kó wu Ọlọ́run, bọ́lọ́run Ọba nífẹ̀ẹ́ sí, bẹ́yàn bá ṣe léyìí yóò dùn mọ́. Bọ́mọ èèyàn bá ní tan orí ara ẹ̀, kódà bẹ́yàn ò kéwú, kódà bí ọjà àfà, kódà bí ọmọ gbọ́ wáàsí, òun náà mọ̀ pé àwọn nǹkan kan ń bẹ Ọlọ́run ọ̀fẹ́ àríyàn ń bí báyìí. Bẹ́yàn bá wà ń bí báyìí Ọlọ́run fẹ́. Bẹ́yàn bá sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí kò wu Ọlọ́run. Bẹ́yàn bá jẹ́rú nǹkan báyìí Ọlọ́run fẹ́. N ti ń jẹ́ bàdà nù o. Gbogbo ohun tí Ọlọ́run Ọba fẹ́ lọ́rọ̀, gbogbo ohun tí Ọlọ́run Ọba fẹ́ níwà, gbogbo ohun tí Ọlọ́run Ọba fẹ́ nírìn,
gbogbo ntí Ọlọ́run ọba fẹ́ níṣe ọ̀hàn ní àbọ̀pamọ́ àwọn tí a ń pè ní ìbáàdà nìyẹn. Lára ẹ̀ náà láti wá rí oríṣiríṣi bá a ti wí yìí a ti wá rí pé àṣebáàdà ọmọ lóríṣi kan a sọ fúnra wa pé báàdà ń bẹ léyìí tá a sọ lọ́rọ̀ àwọn ìbáàdà téèyàn fi ẹnu ṣe ń bẹ la ilaha illallah subhanallahi wa bihamdihi subhanallahi alazim ọ̀fọ̀lọ́hún ọba mọ́ ọ̀jẹ̀wọ̀ pẹ́rù ni wọ́n wájú Ọlọ́run òun ṣe ìbáàdà fọlọ́hún ọba náà nìyẹn. àmọ́ báàdà òpin síbẹ̀ ìbáàdà àtẹnunu wa hunalika ibadatun badaniyya àwọn ìbáàdà kan bẹ tó ipára láàfi ṣe akírun fọlọ́hún agbààwẹ̀ alọ hajj gbogbo eléyìí àwọn ń tá fara wa ṣe ń bẹ́ńbẹ́ àṣẹ ọmọ ẹ̀dẹ́ èèyàn bí ó ti fẹnu sin lọ́hún ntí ó fi ara sin Ọlọ́run ọba náà ń bẹ kọ́dà kọ́ wa mọ lórí yẹn. ibadatun qalbiyya àwọn ẹ̀sìn kan ń bẹ ìbáàdà kan ń bẹ ọkàn lọ́wọ́ yọkàn rí oru dáadáa sọ́lọ́hún gbèrò oore sọ́lọ́hún Ọlọ́run ọba aláàánú oníkẹ́ bẹ̀rù Ọlọ́run ọmọ pé bó ti lè kẹ́ni tó o lè fìyà jẹ̀yàn jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn bá wáyà Ọlọ́run gbogbo àwọn eléyìí ọkàn láti máa fi sin Ọlọ́run ọba bẹ́ẹ̀ ká níran kan pé ẹni tí kẹ́ni lọ́lọ́run àmọ́ kéèyàn tó máa gbà nínú ọkàn rẹ̀ pé Ọlọ́run ọba yìí sọba yẹ̀yẹ́ Ọlọ́run ọba yìí sọba tá a fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀sìn ẹ̀ Ọlọ́run ọba sẹni tá a fi ẹnu yẹ̀yẹ́ nǹkan kan tó pa àwọn èèyàn láṣẹ pé wọ́n ó ṣe gbogbo eléyìí ń bẹ nínú báàdà tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ o al-khawfu war-raja máa bẹ̀rù Ọlọ́run ọba ó sì máa níran kan pé ọba oníkẹ́ aláàánú ni. ibadatun maliyya kọ́dà àwọn ẹ̀sìn kan bẹ tó pé ẹ̀sìn ẹnu kọ́ ẹ̀sìn ara kọ́ ẹ̀sìn ọkàn kọ́ ẹ̀sìn owó ni àwọn báàdà kan bẹ tí owó rẹ tọ́lọ́run fi sí ọ lọ́wọ́ ni òun ló nílò láti lò ń bẹ́ẹ̀ láti fi jọ́sìn fọlọ́run ọba. ara eléyìí tó hàn jù òun lọ́rọ̀ zaka yíyọ èyí tí í ṣe òkú pàtàkì nínú òkú ẹ̀sìn Islam wa gbogbo ẹni ó bá lówó tí ó yọ zaka tí ń kírun ń tanra rẹ̀ jẹ ní o kìí ṣe mùsùlùmí gidi o Ọlọ́run ọba tó ní akírun òun ló ní ayọ zaka bí zaka ọba wa wọ owó yẹn zaka ni ọwọ́ owó sàárà ọ̀jáde kó nú owó ìtọrẹ àánú ìṣàánú ẹni anéjù lọ ìgbé ìpọ́njú kó lọ́dọ̀ ẹni ojú ń pọ́n gbàgbára rẹ̀ bá ti mọ gbogbo àwọn eléwọ̀n yìí tó ọba ń ṣe náà nínú ntọ́lọ́wọ̀n ọba fẹ́ ó ti wọnú ntọ́lọ́wọ̀n ọba pè ní ìbáàdà nìyẹn àwọn ìbáàdà ní lóríṣiríṣi gẹ́gẹ́ bá a ti wí fúnra wa èyí tá a fi ẹnu ṣe èyí tá a fara ṣe èyí tá a fowó ṣe èyí tá a fọkàn ṣe Ọlọ́run kó máa ṣe gbogbo rẹ̀ ní ìrọ̀rùn fún gbogbo wa. bàbá wa máa ti ń jẹ́ ìbáàdà tán báyìí ohun tó wá kù ní pé lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀wà lóhùn sin lọ́hùn Ọlọ́run wá jẹ́ oyé wa nú al-Qur'an al-Karim pé òun èso bá gbàrọ̀ gùdù pé gbogbo ń tá a bá ti ṣe fún un náà ni ó gbọ́dọ̀ gbà hábà kódà ìwọ ọmọ ẹ̀dá ènìyàn náà wọ ní gbàgbàkúgbà ibi tí wọn náà wà ẹni náà tó ti ń wò wáyé gbàgbàkúgbà bọ́ bá nílé iṣẹ́ ọmọòfin tó fi kalẹ̀ fáwọn òṣìṣẹ́ kódà bọ́ jẹ́ kọ́wọ́ lo nílé iṣẹ́ tó jọ̀gá ń bẹ̀ lásán ọmọ rules and regulations tí wọn gbọ́dọ̀ má tẹ̀lé kódà bọ́ pé nínú ilé rẹ fámìlì rẹ náà ló ti ń pàṣẹ ò ní gbàgbàkúgbà nípa báyìí Ọlọ́run èso bá gbàrọ̀ gbùdú o bẹ́ẹ̀ bá wá fẹ́ jọ́sìn fọlọ́run ọ̀fẹ́ fẹnu jọ́sìn ní owó ní ara ní ọkàn ní gbogbo bá ti kà kalẹ̀ yìí Olúwa ń fẹ́ kí májẹ̀mú méjì ò pé ń bẹ́ẹ̀ kò tó di pòun tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ kí ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ ikhlasul amali lillahi azza wa jal àìṣe ìbáàdà nítorí nǹkan míì káwá lẹ́tọ̀ Ọlọ́run máa lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ní téèyàn bá ti ń pín fún un tí tó ń pín fẹ́ lòmíì òun yọ̀ǹdẹ́ Olúwa ìsọba tí bẹ́ẹ̀ yẹn sìn àfi ká sin Ọlọ́run ọba nìkan nítorí tí ẹnìkan eléyìí tá ń pè ní ká mọ ẹ̀sìn wa kànga fọlọ́run ọba nìkan má gbèrò nǹkan kan míì torí Ọlọ́run ni ó fi ṣẹ̀sìn májẹ̀mú àkọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ yẹn bá wá wẹ̀ tó pérégedé níbi májẹ̀mú yìí ó tún kù májẹ̀mú ńlá kan o
òun ni al-mutaba'atu lir-rasuli sallallahu alayhi wa sallam. Gbogbo bàdà tá wá kàkalẹ̀ yìí àtàfẹ́nusẹ́ ní àtàfọkànsẹ́ ní àtàfarasẹ́ ní àtàfowósẹ́ ní ẹnìkan lọ́lọ́run fi bàdà rán sí wa o òun là Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Yóò bá láyé mà yá ọ̀sọ́jọ́ sọ́ lọ a gbọ́dọ̀ ṣẹ̀sìn kan tá Nábì ó sìn a gbọ́dọ̀ làlànà kan kalẹ̀ ń bí ẹ̀sìn tí ọ̀sá kọ́lẹ̀ fún wa pa Nábì gbé wa bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. Àwọn wọ̀nyí ni májẹ̀mú méjèèjì tí ń bẹ fún bẹ́yàn bá fẹ́ máa sin Ọlọ́run lóríṣiríṣi ọ̀nà tá a fi sin Ọlọ́run àfi káwọn májẹ̀mú méjèèjì kí ó pé síbẹ̀. Nínú tí a wá fẹ́ fi ṣera wa láǹfààní jàmá mùsùlùmí òun ni pé nínú ọlá tí Ọlọ́run ọba wá dá wa nínú àánú rẹ̀ fún wa òun ni pé yàtọ̀ fáwọn oníranran bàdà tá a kà kalẹ̀ yìí àwọn nǹkan míì ń bẹ tó ṣe pé ẹ̀tọ́ wa ni kódà ó lè jẹ́ ń tà ń gbádùn pa rẹ̀ bẹ́yàn bá sì wá dà níyàn torí tọ́lọ́run sí yóò bá tún di ìbádà máa lọ́wọ́ tọ́lọ́run máa fún ládá. Allahu akbar. Ẹja fi hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam ka jẹ́rìí ọ̀rọ̀ ń bì í ká lè bá gbọ́rọ̀ ẹni yé. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní innaka lan tunfiqa nafaqatan tabtaghi bihi wajha Allah illa ujirta alayha. Ànábì lọ́mọ nìyẹn ò ní máa ná nǹkan kan nù ìnáwó kan tí wọ́n náà ti ń ná yìí láti fi wojú rẹ Ọlọ́run àyàfi kọ́ Ọlọ́run ọ̀bọ tún fún ládá lórí ẹ̀. Ànábì ní hatta ma tada'u fi fiyyi imra'atik. Allahu akbar. Kódò oúnjẹ tó ń rà sílé fáwọn mọ̀lẹ́bí rẹ oúnjẹ tó rà fún ìyàwó rẹ tó gbọ́dọ̀ má rà á. Ànábì ní bá tún wá ra oúnjẹ báyìí tó tọ́jú ilé tó tọ́jú ẹbí kò tún wá dà níyàn pé nítorí pọ́lọ̀ ní í ṣe ni mo fi ṣe é Ọlọ́run ó sì tún máa fún ọ ládá èyí náà tó di bàdà tó fi ń sin lọ́run. Ara àwọn ọ̀nà àǹfààní ńláńlá tí mùsùlùmí ò gbọdọ̀ jẹ́ kó fohùn ru nìyẹn. Gbogbo ń téèyàn bá ń ṣe kódà bọ́ wà lẹ́nu iṣẹ́ máa ṣe ń ṣe pọ́lọ́wọ́n bá pa mí láṣẹ pé kí n ṣẹ̀tọ́ bọ́ ọ bá ti ń ṣe é nìyẹn lẹ́yìn pé ó gbowó oṣù rẹ Ọlọ́run ó sì tún máa fún ọ ládá pọ̀ tẹ̀ láṣẹ tòun tó ní kó ṣẹ̀tọ́ níbi tó ti yẹ kó ṣẹ̀tọ́. Àbí Olúwa ọba tí ọlá rẹ̀ ga gbogbo tí a bá ń ṣe ní ìbádà Olúwa kó má ṣá gbà lọ́wọ́ wa o Ọlọ́run kó má kọ́ lù wá àmọ́ ká máa rántí o gẹ́gẹ́ bá a ti ṣe lálàyé fúnra wa Olúwa ò ní gba ìbádà kan lọ́wọ́ ẹnìkan àyàfi kó bá májẹ̀mú méjèèjì tó fi kalẹ̀ mú o. Kí ni májẹ̀mú àkọ́kọ́? Ká ṣe nítorí tọ́lọ́run. Májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì kí n tá ṣe náà bá nǹta Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó gbé wa látọ̀dọ̀ Ọlọ́run tó fi jíṣẹ́ fún wa. Wa sallallahu wa sallam وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله.